Idakeji òwe. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ ti ń láǹfààní àti gbọ́ mi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá dùn lédè. Ẹwà wa òun ni èdè wa. Yorùbá dùn lọ́rọ̀, ẹ jẹ́ kí a máa sọ. Ìdàkejì òwe ẹ́písòdù 7 òun ni a ó máa bára wa sọ ní òwúrọ̀ yìí. Tí òwe tí a ó sì máa gbé yẹ̀wò, tí alákọ̀ọ́kọ́ sọ wípé akọni kì í gba idà lẹ́yìn. Akọni kì í gba idà lẹ́yìn. Òwe ẹlẹ́ẹ̀kejì sọ wípé mọ̀jàmọ̀sá niyì akíkanjú. Akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀sá ní bógun lọ. Kí ni ìtumọ̀ àwọn òwe yìí àti pé àyè ibo ni wọ́n ti máa ń lò ó? Òwe alákọ̀ọ́kọ́ jẹ́ òwe tí wọ́n máa fi ń ṣe aṣíwájú akọni lákin. Ẹni tó jẹ́ aṣíwájú nídìí nǹkan, ó lè má jojú ogun, ṣùgbọ́n ìgbà míì ó lè jojú ogun. Ẹni tó jẹ́ aṣíwájú tó jẹ́ pé òun lakọni is the hero, òun ni ẹni tí wọ́n ń wò níwájú pé tí lágbájá bá wá pàápàá nídìí iṣẹ́ ọlọ́pàá. Àwọn ọlọ́pàá kan wà tó jẹ́ pé tí àwọn ọmọọṣẹ́ wọn bá ti rí wọn, wọ́n sọ pé ibi tá à ń lọ yìí tí ìǹspẹ̀tọ̀ lágbájá bá ti dé a máa mú àwọn olè yẹn. So irú ẹni tí wọ́n ti fojú sí lára wípé akọni ni lágbájá o, tí ó bá ti wà ní ojú àyè yìí àti win. Àwọn míì náà wà ní ìdí iṣẹ́ tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ lọ submit proposal, tí wọ́n bá ti ní lágbájá ló fẹ́ defend ọ̀rọ̀ yìí o, àwọn sọ pé àyè má wọrí, a máa win ni. So irú àwọn ènìyàn tí wọ́n jẹ́ aṣíwájú akọni, wọn ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé àwọn ni wọ́n máa kọ́kọ́ máa kó ìrẹ̀wẹ̀sì ọkàn níbi nǹkan. Akọni ò kí ń gbadà lẹ́yìn. Akọni ò kí ń fi àyè pé ìparun pé kí àyè ibi tí ìjàmbá máa ti ṣẹlẹ̀ sí wọn, akọni ò kí ń gbadà lẹ́yìn. Akọni máa ń jẹ́ ẹni tó jẹ́ wípé gbogbo ọ̀nà ni wọ́n máa ń tọ̀ láti lè borí, láti lè jàre gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ sọ. Èyí ni láti fi ṣe àwọn akọni, aṣíwájú akọni lákin wípé akọni máa ń dúró tán ni pé bó bá ṣe gbà láṣẹ fún. Òwe kejì wá sọ wípé mọ̀jàmọ̀sá niyì akíkanjú. Akíkanjú tó bá mọ̀jà tí ó mọ̀sá ní bógun lọ. Ṣé ẹ mọ̀ pé òwe eléyìí ó ti tako òwe alákọ̀ọ́kọ́, torí nígbà tá a bá ń sọ fún akíkanjú kan wípé akọni ò kí ń gbadà lẹ́yìn, akọni máa ń dúró tán ni o, bó bá ṣe gbà láṣẹ fún o. Tó wá di ibi bómì táwa ń sọ fún pé mọ̀jàmọ̀sá niyì akíkanjú o. Akíkanjú tó bá mọ̀jà tí ó mọ̀sá ní bógun lọ. Kí ni àyè bo ni wọ́n ti máa ń lo irú àwọn òwe eléyìí? Òwe eléyìí jẹ́ òwe tí wọ́n máa ń lò nígbà tí ojú ogun bá ti di nǹkan tó jẹ́ pé ó ti gbóná. Àwọn olóyìnbó máa ń pè ní withdraw. Tó bá tó àsìkò tó yẹ kéèyàn withdraw wípé ibi tọ́rọ̀ dé dúró yìí, ẹ jẹ́ ká padà lọlé, ká lọ tún èrò wa pa, kí á lọ gbìyànjú ọ̀nà tí a máa gbà tí a máa fi borí. Torí tí ènìyàn bá kọtí ikún, bóyá nídìí iṣẹ́ ni, bóyá ọlọ́pàá tó jẹ́ wípé sọ pé ẹ jẹ́ ká bá àwọn olè yìí fà, tó lè jẹ́ wípé lásìkò yìí tí wọ́n bá takú ti àwọn olè yìí tàbí àwọn ọ̀daràn yìí ó ṣekú pa púpọ̀ ní àwọn ọlọ́pàá. Ìgbìyànjú àwọn ọlọ́pàá ó máa já sásán, wọn ò ní rí ìgbìyànjú wọn máa parun. Bákan náà ẹni tó fẹ́ lọ ṣe proposal àbí tó fẹ́ lọ defend iṣẹ́ tó wá di pé níbi táyé dé yìí òun gbọ́dọ̀ accept defeat, òun gbọ́dọ̀ gbà láti padà sílé kó wá lọ tún èrò rẹ̀ pa láti má jẹ́ kí ìgbìyànjú rẹ̀ parun. Òun ni wọ́n ṣe máa ń sọ wípé akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀sá ní bógun lọ. Ẹni tó bá mọ àsìkò tó yẹ kó withdraw tó wá wò pé yóò ṣe wá withdraw rárá o, ládùúrú gbogbo ojú tó ń wò mí, màá tá tán síbi ní irú wọn lè parun ti gbìyànjú tìbí. Bí ẹ̀ ni wọ́n ṣe máa ń sọ wípé akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀sá ní bógun lọ. Níbi ìṣẹ̀mí ayé náà, tí ènìyàn bá jẹ́ akọni tó jẹ́ ẹni tí kò fi ààyè láti gba idà lẹ́yìn sílẹ̀, ó dára púpọ̀. Ṣùgbọ́n tí ènìyàn bá dé ojú àyè tó jẹ́ wípé ó yẹ kí èèyàn withdraw tàbí kí èèyàn retreat, kí èèyàn gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ láti lè gbèrò nípa àwọn ọ̀nà tó máa múyàn borí níbi gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe. Èyí ni fún tòní, a ó ní ìpàdé ayọ̀ lọ́sẹ̀ tó